Ẹ kú dédé ìwòyí ẹ̀yin olólùfẹ́ fíìmù Psalm 35 ẹ sì tún káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Lónìí a ó máa sọ nípa fíìmù Psalm 35 apá kejì. Kí a tó tẹ̀síwájú, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Kí ẹ má ṣe gbàgbé láti tẹ aago tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ kí ó bá lè máa notify yín. Ojú tí ẹ fi wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ kú dédé ìwòyí ẹ̀yin olólùfẹ́ fíìmù Psalm 35. Mo lérò púpọ̀ lára wa tó fíìmù Psalm 35 apá kìíní. Fún àwọn tí kò bá ti wo eré yìí, ẹ tara ṣàṣà láti lọ wò lórí Òòṣà TV, àwọn ló ń ṣò rẹ̀ lórí YouTube channel wọn, nítorí eré náà ládùn ó láyìn ni ó tún fúnni lóye pẹ̀lú, àti pé àǹfààní púpọ̀ wà ní eré yìí tí ẹ bá wò. Ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti lọ wò fún àǹfààní àwọn tó ti wo apá kìíní eré yìí. Ẹ ṣàmọ̀ tó ṣẹlẹ̀ nínú eré yìí, kí ni ohun tí ẹ̀yin wá lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì eré yìí, ohun tí ẹ bá lérò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì eré yìí. Ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tó a kò ní rí jù báyìí lọ lónìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Kí Èdùà kí ó sọ wá di ọjọ́ mìíràn, ọjọ́ ire. Ó dàbọ̀.